خطيب بلا خوف ذليع بلا عناد. Ava yonda kéwìn. Okay. Dárí jìn látàrọ. Okay. Ava gbé Kùránì ńlẹ̀ kí tó bá náà lọ lẹ́yìn Kùránì tó. Lọ gbé lẹ̀ náà Ava. A'udhu billahi min jawri kulli ja'irin. Wa makri kulli makirin. Wa dhulmi kulli dhalimin. Wa hasadi kulli hasidin. So wà ní àwọn kìtà mi. Arasa. Wa bagi kulli bagin. Wa shamatati kulli shamitin. Wa adawati kulli aduwin. Ẹ sọ fásitì ní ọmọ ẹ̀sẹ̀ àmín. آمين. Wa ta'ani kulli ta'inin. آمين. Mina shaitani al-mal'uni al-marjumi al-maridi. آمين. Bismillahir rahmanir rahim. آمين. Lákọ̀ọ́kọ́ náà, al-yawmu yawmu surur. Laysa li buka'u fi hadha al-yawm. Mo sábà máa ń sunkún púpọ̀. Lákọ̀ọ́kọ́ náà, ma baka akhi as-saghir wal madha abuki. Àfáwà Abdul tí wọ́n fi máìkì ilẹ̀ tán nísìnyí wọn ò sunkún. So kí wọ́n á lóde tí èmi tí mo ṣàgbà àfà tí máa sunkún tó sì jẹ́ pé ó lẹ́gbẹ̀ẹ́ náà wájú kó tó kan òun náà ṣùgbọ́n àwa Alminhajiyy nira wà ń bí. Mo sì ti bọ́lọ̀ ń dá májẹ̀mú tọ́lọ́ bá ní kó yíyá jù báyìí lọ gbogbo àwọn tán jábọ̀ wà yòókù náà wọ́n tẹ̀mí ní àjì. Kò sí bọ́ ṣe fẹ́ tẹ̀ tọ̀ nígbà wájú mi kọjá láàfà tọ́lọ́ bá kárí àkọ́ mọ́gbà lẹ́gbẹ̀ẹ́ ọgbà láàfà kátó wá sọ pé ní Ọlọ́run ní kí wọ́n gbà fún mi. Kódà fìlà tí mo dé yìí àfáwà Abdul ni wọ́n rà fún mi. Òun náà mọ̀ tọ́lọ̀ bá kí ọ jẹ́ kó hàn nínú tọ́ bá ń wọ̀ ọkọ̀ 20,000 fún ọkọ̀ òfin ra fìlà ọwá léyìn ó ká méje. فزين المرء في لبس الحلال. Àwọn ọmọ yahoo tí ò gba Hausa gan wọ́n dé fìlà gidi lọ́dọ̀ mọ́là. وعيب المرء في ترك الحلال. So mo kí àwọn tí wọ́n jábúrò fún mi dáadáa. Kulluna khalifa. Kìí ṣe mi ni khalifa. Gbogbo wa ni khalifa. Nígbà tí à ń ṣejọ́ kẹta wọn ò fi láwà nílé yẹn kankan lórí. Tó bá dọjọ́ ọ̀la tá bá rí torí kò sí ká mọ̀ rí ẹni tí ò ní fẹ́ gbọ́ tiẹ̀ tó bá dọjọ́ ọ̀la tá bá rí tó fẹ́ mọ̀ ta kùá nínú àbúrò pàdé mi lọ́dọ̀ Hameed òun ti fi láwà ní àpò ẹ̀wé ní khalifa kó mọ̀ mójútó nulẹ̀ pé mọ̀ ṣèta jálàbí wo ni wà bá nulẹ̀ àwọn jálàbí dáàdi wa ti kú. خلفت أباك ثم قمت مقامه. كيكي أقدم التحية أو السلامة من حضرة المدير الأكبر الأفهم الحريم الفهيم ذي الجاي الفخيم اللوذعي. Inú bàbá máa ń dùn kéèyàn máa fi kí wọn. Ojú ọ̀nà táwa ń rìn yìí wọn ò kọ́kọ́ láìkẹ́ nígbà tí wọ́n ipá àwọn èèyàn tẹ́wọ́ gbà náà fi padà gbá tiẹ̀. Wájú wọn mo ti ń sọ yìí. Ọlọ́run jẹ́ arin pẹ́. Nígbà táwọn ṣe wá sí nílé kéw lálẹ́ wọ́n wá ní ẹ bá ń sọ fún Jamal pé ọ̀rẹ́ ti tóbi jù. Àfáà àgbà kan sọ̀rọ̀ kan wọ́n ní àfáà yẹn wà ní jókòó yìí. Wọ́n ní àwọn òmùgbà tí mo kàn ṣàdédé sọ̀rọ̀ pé mi máa ń dákẹ́ tẹ́lẹ̀ ni. Kì í ṣe pé mo máa ń dákẹ́ wọ́n máa ń nà mí láti kékeré pọ̀wọ̀ tí mo sọ ju ẹnu mi lọ ni. Wọ́n wá sọ pé mo bàjẹ́ ọ̀rọ̀. So ìgbà tí wọn ò tó nà mí mọ́ ni ọ tó mọ̀ mí pé mò ń sọ̀rọ̀. Wọ́n bí wa ní ọ̀rọ̀ ni. Àkọ́sí àfáà kankan. Àwọn tó jẹ́ mẹ́ńtọ̀ wa náà ni àwọn tí wọ́n kọ́ wa yẹn àtàwọn tí wọ́n bí wa. Kò sí ní tá a lè fi kí yín ju mímọ̀ lọ tí ó tẹ́ yín lọ́rùn. Kò sí owó kọ̀ọ̀nà kankan tá a lè kó fún yín tó jọ yín lójú torí tá a bá délé kí ó nà ẹ́ tún sọ pé ní blọ́ọ̀kù tá a fi owó ọ̀dọ̀ rẹ yọ ni. Nígbà tí gbogbo owó tó ná sí mọ́lìdì àfáà rẹ̀ hàn
millions of naira bí pé bolo ná sí àtọ̀dún tó ti ná sí ayé rẹ̀ ò yàtọ̀ gbogbo tá a bá ná kò sí ẹni tó lè ṣe nǹkan lè ké tó bá ti wá di bí ọ̀sẹ̀ tó tẹ̀lé wọn ni ń tá a fi owó tá a pa lọ́dọ̀ rẹ̀ tá a fi ṣe ni so yóò máa jẹ́ ìwúrí fáwọn gan náà láti tún lè mú nínú àpò wa tọ́wọ́n gan mọ̀ pa àwa òkè àwọn náà ṣàdúrà fún aláàfáà mi ńlá fi gbọ́wọ́ tọ́ríkà gbogbo ọwọ́ tọ́ríkà tá a gba ọwọ́ wọn náà ni ṣèbọ́wọ́ tá a fi ń jẹ iná ni ṣé mo ní ọwọ́ tá a fi lùbàdí náà láfi gbà so al-ilmu lil-amil kal-mitmari lil-bani waman la mitmarun lahu lam yastawi binahu faman arada an yakuna likamila falyakun al-alima al-amila bí bricklayer tí ó bá mọlé tí ó bá ní plumb ilé yẹn máa wọ́ kò ní straight ìdùnnú ni yóò máa jẹ́ fún yín kódà ká má dòde lẹ̀ àsanpẹ́ sáré káàkiri tó sì jẹ́ pé orí mímọ́ yìí náà fi ń pè wá ìdùnnú náà ni yóò máa jẹ́ fún yín. آمين. إذا صلح البناء بيد الباني وإن فسد البناء بيد الباني. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kí wọ́n máa kábàámọ̀ ibi tí wọ́n ti jáde àfìgbà kan kábàámọ̀ rí kódà ẹni tó mọ̀ pé bàbá òun gan olórí ibú ni kò fẹ́ lè jókòó bàbá rẹ̀ mọ́ ó ti fẹ́ mọ jẹ́ mùdírù níbi tí míníàjì yẹn mọ àrọ́fùtà míníàjì báàlì àrọ́fùtà khirijahu ọ lè mọ míníàjì ṣùgbọ́n ohun tó jáde míníàjì ọmọ ọ ti mọ míníàjì nìyẹn. mo ń bọ̀ ilé-ike oyin tóbi ẹni tó pilẹ̀ ilé-ike oyin ọba láyé ọ sì mọ ibi ilé-ike oyin dá wa lálẹ́ fáwa àwọn tó ní ilé-ike tiwa tí ò bá tó ti yín àwọn ènìyàn adúpẹ́ abá wọn àlùbáríkà yẹn tó wa àwa nítorí pé a fẹ́ kí yín ká tún máa fi dá ọ̀ràn sí wa lọ́rùn ká tún máa fi dá wa lálẹ́ sí wa lọ́rùn torí ẹ̀ ní fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run nìkan ló lè bá wa ṣẹ̀san dáadáa fún yín. آمين. ọlọ́run jẹ́ kí a rí yín pẹ́. آمين. àlùbáríkà bíbí ànábọ̀ Muhammad. sallallahu alayhi wa sallam. mo kí amiru shabab ẹ̀jẹ̀ gangan blood ọlọ́mọ ìjọ yín tẹ̀wá gbára lónìí o mo fẹ́ mú ìsọwọ́ gan ni pé nítorí pé ọ̀rá mọ́sù lọ́wọ́ àwọn agbádá àwọn tẹ́sílẹ̀ méjì kò wá agbádá jọ tẹ́sílẹ̀ ọlọ́run yọ yín àìnà àkì àìnà wù mọ̀lánà ìyìn tó so wá pọ̀ ọlọ́run náà ni ọdún 6 náà gbà ní kíláàsì lọ́dọ̀ mi ni wọ́n gbà lọ́wọ́ mi ọ lè ti máa gbọ́ káàkiri ẹni tó sọ fún ẹ lè sọ lójú mi èmi mo ti ń sọ yìí so ó wá lè sọ lójú mi báyìí tó èmi gan ti sọ ọdún 6 wọ́n fẹ́ parí ìdádì mo dé pẹ̀lú ọpọlọ tó kú ìmọ̀ kankan ọdọọdún mo sì máa ń sọ pé ẹni tán ni ó kọ́kọ́ lọ oúnjẹ fún mi náà ni amiru shabab wọ́n tún wá nà wọ́n pé kí ló dé tó tún mú dání lọ́jọ́ tí mo dé yẹn náà wọ́n jẹ́ kó yé mi pé àfa ìyàlọ́wọ́ jẹ́ǹbì àti iṣẹ́ àṣekára mo dúpẹ́ lọ́wọ́ wọn gan ọlọ́run ló sọ wá pọ̀ o wàláhì àdì wọ́n jù mí lọ nílé ìwé wọ́n jù mí lọ lọ́jọ́ orí wọ́n jù mí lọ nílé kéwú tó bá jẹ́ tọjọ́ orí nìkan ní ìnígbà àwọn náà mọ̀ pé ìlè gbà gbogbo bọ́dì mo fi jù ẹ lọ ìlè gbà ọ lè mọ fọjọ́ orí kílèmù àgbà amọ̀pọ̀ ọjọ́ àrọ lóòótọ́ ṣùgbọ́n mọ̀ change ẹ̀ mọ̀ fàáfàá kan níbi tí àwọn yẹn ti ń fi oríire tó fi ń ṣe àgbà yìí ni wọ́n tó lọ ń yí birth certificate tó máa fẹ́ ràn ọ lọ Mẹ́kà sọ́ọ̀tún yìí fún ẹ ní orí ẹ̀ burú ni birth certificate ọ wá lọ yí pé mo jù ọ lọ ọ ṣe àgbà orí ẹ̀ kú àwọn tó bí ọ wọ́n ti ṣì bí n tí àfa fi jápà fún mi ó pọ̀ gan so tẹ́ bá ń rí wa papọ̀ tẹ́ bá rí àwọn sàádàt tí ń wá bó ṣe yẹ kó ṣe wá nìyẹn
bọ́ọ̀lù ṣe tó fún wọn láti bẹ̀rẹ̀ ó dá mi lójú náà pé bí ó ṣe tó fẹ́mi náà láti bẹ̀rẹ̀ nu. àmín. tó wà níyàn wa mọ̀ sí àwọn ara mọ́tò sí èèyàn méjì ni ó wà dúró sórí rẹ̀ tí ó yà fọ́tò pọ̀ ni tábà ó kà á tiẹ̀ wá jọ dáwọ́ rẹ̀ sí èèyàn méjì ni ó dúró sórí ẹ̀ èèyàn méjì ni ó wà dúró sórí steering tí wọ́n mọ̀ wa mọ́tò kò possible. àmín. ìyàwó dúró náà ìyàwó nìkan láàrin jọ pín gbogbo nǹkan àjọ mọ àfà àjọ pín gbogbo ẹ̀ ní àfà aṣọ àlejò pín àlepín bàtà àlepín fìlà ọlọ́run tóbi gan o ọlọ́run tóbi gan o mo ti sọ àfà tó yàn pósìtì pé àfà ló ní mọ́tò yẹn ó ní dráìfà wa èmi ni mo là ayé wájú kódà ká tó padà ní dráìfà ayé wájú èmi ní ìjókòó àfà ní ìjókòó sẹ́yìn bí ẹni tá a gbé lérò ọlọ́run gbọ́ ọlọ́run ti yanjú ẹ̀ wà láì mo ti sẹ́yìn pé mo sọ́lẹ̀ kan mo ti tún sọ báyìí ọlọ́run tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà ń bì àwọn ni wọ́n bá wá ibi tí mo jókòó sí ọlọ́run ló mọ ibi tí mo ti pa mo sọ fún baba aláṣẹ pé mi ì mẹ́ni yìí àmì ìwò ló pín hàn tó bá fi wà tèmi wá wọn ò lè dáhùn tó àwọn èèyàn mọ̀ pé èmi wà ní ìní pàápàá àmì ìwò ni wọ́n torí àmì ìwò wa ni ọlọ́run nìkan ló lè bá mi sẹ̀san fún yín àmín. pẹ̀lú ògo ọlọ́run òkè tá a tún tọrọ lọ́dọ̀ ọlọ́run ó ṣe fún wa àmín. ẹ dákun ẹ ṣe àmì fún wa ẹ jọ̀ọ́ àmín. àmín. mo wá kí àwọn bàbá méjì tí wọ́n bá wa sọ̀rọ̀ ọlọ́run má gbé kíkí látòrí Sheikh Abdul àrídùnnú alfa youth ó gba kọ̀dásà yẹn ó gbà èyí tí máa ń gbọ́ ní òde kọ̀díyà náà ló sọ ó gbà kọ̀díyà náà bàbá àlejò yín kò kó wa sínú dààmú tó wà mọ̀ pé tá a bá fẹ́ gbàlejò yín a lè wà nù dààmú àwọn tí wọ́n ń tẹ̀lé yẹn gan àlè tó àlejò wọn gbà wàláhì èèyàn tó ṣe bẹ́ẹ̀ mọ́ láyé ẹ̀ka ìpá àwọn àfáà ti kó gba wọlé àlejò ọjọ́ kan ni àbí àwọn yẹn sì ń ṣe àwọn lálejò lójú wa wọ́n sì ń ná bí abi 200 lórí pọ́n fẹ́ jẹun lásán kí la fẹ́ pàǹbì fún ẹ nísìn kò sí àwọn náà tó gbòòtẹ́ àwọn náà ṣe gbogbo ẹ̀ ọlọ́run nìkan ló lè bá tá a bá wá sọ́dọ̀ yín àkóyin lẹ́rú ẹ̀tún wá àtọ́kóyin lẹ́rú ìgbà wo la fẹ́ wúlò gan. شيخ الصفا في الظاهر Sheikh Abdul كما الصفا في باطن. ọjọ́ ti lọ kíkì í jù bẹ́ẹ̀ lọ mo ti kí yín alálìsá ni àmì ìrùbáhùn bí wọ́n ti kí yín mo ti kí yín ọlọ́run nìkan ló lè bá wa san yín lẹ́san rí ẹ ní dẹni àná láíláí. àmín. bàbá wa Gawthu Shabab ẹ dákun ẹ wí dáadáa. adamallahu hayatahum. ẹ wí dáadáa. adamallahu hayatahum. tó bá pàdé wọn rí ẹ̀kọ́ kan tó lọ́ọ́ bá ní kó dé tá a sì gbálẹ̀ kí ó wà á sàn pín so àwọn tán fún wa nìyẹn ó wú ọ kí a máa kí ọ bá a ṣe ń kí wọn ṣùgbọ́n tán ṣe fún àwọn ò lè ṣe wọ́n tún ní wàhálà ń bẹ̀ yẹn ẹ̀ ní lójú ẹkún. àmín. Gawthu Shabab ọlọ́run ní gbọ́lá lọ́wọ́ yín láíláí. àmín. mo sọ fún ẹjọ́ ni mo ní n tẹ́lẹ̀ ṣe lóde ẹ̀dùn àánú ẹ bá wa kí àfa wa wọ́n wá fẹ́ràn kéèyàn fi ké ó kì wọ́n gan-an wọ́n fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ Gawthu Shabab àtòyìn pèsòde kátó wá sọ pé àkọ guest speaker sí i àwọn ilé ò tún kọ́ ká mọ̀ fi hàn sínú flyer kò ní kán mọ̀ wá kátó wá sọ pé ìwọ tá a fi síbẹ̀ tó tún sọ pé kán mọ̀ pè ọ́ ní guest speaker ibòmíì tún wà sí òye pé wọn ò invite ẹ rárá tó sì lọ bẹ̀ àwọn tó wá pè ọ́ yẹn ó yẹ kó ọ̀yọ́ fi ṣètì wọn ọ̀ tí ì sínú àfọ̀hún wá sí wọ́n tó mọ́ ọ̀kẹ́rẹ́ sí ní tó fẹ́ mọ́ sí ohun tí ìyá rẹ̀ ti gbé. Gawthu Shabab ọlọ́run ní gbọ́lá lọ́wọ́ yín kò ní gba mímọ̀ kò ní gba rí fún wa kò sì tún ní gbà tẹríba gbogbo tó bá ná fún wa wọ́n tún wá fi kúnlẹ̀ ó tún fi ná fún wa a máa sọ fún ìkúnlẹ̀ yìí ti ń pọ̀ jù àwa tá à ní ṣe á gan kíbù díẹ̀díẹ̀ kún fún àwọn ọmọ ẹlẹ́yìn kátó wá sọ pé ẹ tún wọ wáìtì tó tún lè dọ̀tí ẹ ní jábọ̀. àmín. ọlọ́run bá a ṣe ń lẹ̀sán dáadáa. bàbá àgbà Jíbádé ọdọọdún làjọ máa ń ṣe wọ́n sì sáré pé àwọn fẹ́ sọ̀rọ̀ bóun lẹ́sìn wá wà lóde wa tẹ̀ ní sọ̀rọ̀ gbogbo ẹ̀yin bàbá ìlà gbọ́ lẹ́nu yín
ibi tá a bá ti náwó tán dé ni ló ti parí àfa ọba lọ lọ́wọ́ kankan mọ́ yín mọ̀ nà sọ́wọ́ inú ẹ̀ ní bí ipò ọtí mọ́ta àfa mo kí yín gan ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ jábọ́ bàbá àgbà Adabul Mubarak mo dúpẹ́ o ọlọ́run nìkan ló lè dúpẹ́ fẹ́yìn bàbá yìí mo dúpẹ́ fún yín gan kì í ṣe pé àwòdè yín rí kì í ṣe pé ẹ fi ń wá wa sóde yín gbogbo àwọn bàbá ìlànà ọ̀nà wọn jìn epo dẹ̀ wọ́n àwọn gan mọ̀ pé táwọn bá pè àsóde ábìlì kátó sọ pé ìtì mọ́sù ti wáyé mọ́sù mọ̀ sórí burúkú gan onídìí ọ̀bọ̀ epo tí wọ́n sọ ẹ̀yin tí wọ́n fẹ́ pè àmíà ní owó epo. Jazallahu bil ihsani. níta lè fi sẹ̀sẹ̀ wíwá yín náà ní ká gba míà. Ma fa'alu. Al-Adabul Mubarak ọlọ́run bá mi sẹ́yìn lẹ́sàn-án rí bàbá àgbà Al-Khaleefah ẹ̀ ní lójú ẹkún mo dúpẹ́ bàbá Sheikh Muhyiddin Kéwúlérè mo dúpẹ́ ọlọ́run bá mi sẹ́yìn lẹ́sàn-án rí Al-Kadiri mo dúpẹ́ o umura December pẹ̀lú ògùn ọlọ́run ní jí ó yẹ inú wa dùn sí ẹ ní ẹ̀bùn rẹ̀ lára ẹ ní dààmú láéláé. Al-Mansuri látọ̀yọ́ mo dúpẹ́ ẹ̀yin bàbá mi mo dúpẹ́ Sheikh Habib bàbá wa Hameed gbogbo orin tá a máa ń lò ní gbogbo wàjísà tá a bá lọ àmì ìrùnà máa ń kọ èyí tí kátó bá wà ń bẹ lèmi kọ ẹjọ́ tó bá fẹ́ lo orin tí ì ṣe tiwa àìsàn yẹn máa lu wá Imam Musafi kan tí bá wù ú pé ọ̀dọ̀ Hameed ni àwọ̀nù díwánu wọn lọ ni díwánu wọn pọ̀ gan mo dúpẹ́ bàbá ọlọ́run bá mi sẹ́yìn lẹ́sàn-án mo fi kí bàbá àgbà lọ́fà wọ́n mẹ́sẹ̀gì mi páwọn invigilate lọ́wọ́ mo fi tìyẹn mo fi kí àfọwà kún fani àfáà ń sẹ̀sáàmù lọ́wọ́ ni o wàláì bàbá mo dé àfáà kún fani sẹ̀sáàmù lọ́wọ́ ni àfáà dẹ̀ ṣe dáadáa gan wọ́n pọ̀ bẹ́ẹ̀ àfáà Ibrahim àfáà sọ pẹ́ńlẹ̀ nínú examination hall lọ́fà làfáà débi àwọn ọmọ tiwa pẹ̀lú tí wọ́n bá lára wa wọn ò kí ń post handout oríire ní máa ń post opposite timetable ìgbà tí ìsọ́ọ̀tì jáde ọ̀ post ẹ̀ o ó wá lóun lè post ẹ̀ ọ̀hún lè post ẹ̀ náà ẹ̀yin méjì lè wà department táwọn ò fẹ́ẹ̀lì a máa ń lọ bẹ̀ yẹn bàbá àgbà Al-Magdabi láti ìlú Èkó ọlọ́ọ̀bá wa sàn yín lẹ́sàn-án rí nínú àwọn àfáà wa ni wọ́n wà ẹni lójú ẹkún sà bàbá àgbà sáà mọ́tà Al-Imam Open University ọlọ́ọ̀bá mi sàn yín lẹ́sàn-án rí ó jẹ́tul haq láti sẹ́yìn à ń bọ̀ àti sẹ́yìn tí ìbá ti sálẹ̀ ọjọ́ méjì ní mọ́ òde alẹ́ ọjọ́ méjì ní mọ́ ọ̀sán gbà àìwá òkè kí wọ́n wá gbé wa àdúgbò lọ́wọ́ yín kí wọ́n wá ní ẹ̀mọ́ wa ránṣọ́ọ̀mù kò ní dà pẹ̀lú ògo Ọlọ́run à ń bọ̀ bàbá wa àgbà Al-Mukawi mo dúpẹ́ gbogbo ẹ̀yin bàbá mi mo dúpẹ́ Sheikh Muhyiddin aláti ṣe mo bá wọn sára pé ẹni tí ó jókòó sí àárín wọn ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó lè so owó lófò àwọn ni àṣẹ ń wá ìmí ni sẹ́yìn wá lówó lọ ni mo lówó lọ́jọ́ yìí lọ wọ́n sọ bẹ́ẹ̀ Ọlọ́run nìkan ló lè bá yín sẹ́yìn lẹ́sàn-án rí gbogbo òde tó bá ń ṣe láyé àìdébẹ̀ nǹkan kan máa ń kọ́ di wàláì bóyá jẹ àrùn yàbí jẹfà tí wọ́n ń sọ ọmọ lórúkọ àtúnṣe ń bẹ̀ wọn ò fi bínú wọn ní mo yọ̀ǹda yín àwọn ni ọ̀tọ̀lẹ́ni tí ó pè àwọ̀ ọ̀tọ̀lẹ́ni tá lọ dá lọ́rùn kò sígbà tá a lọ rí nínú kán ra fìlà fún wa àbí kán kó gíní tuntun fún wa inú ò sì bí wọn rí ìyàwó wọn ò sì mọ́jú rí torí tí àwọn bá mọ́jú àní débẹ̀ mọ́ wọn gbà wọ́dù àfáà ni wọn àdúpẹ́ àlìbáàsì tí ògo àgbáyé ẹ lè sọ pé ẹ̀ ní wá tá à ní sọ̀rọ̀ tó wà náà mọ̀ ṣe bẹ́ẹ̀ tá a bá ti rẹ́ni tí ó gbé wa mọ̀ jáná àní fẹ́ zahaba lọ síbẹ̀ ẹ jẹ́ kó yé wa pé ọmọ ìyá lajọ jẹ́ Ọlọ́run bá wa dúpẹ́ fún yín gbogbo ilẹ̀ padà sọ̀rọ̀ pẹ̀lú ògo Ọlọ́run dẹ́ẹ̀mù mo dúpẹ́ Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín bàbá àgbàlagbò fún mo dúpẹ́ ájìdírísì gbogbo ògbà àlẹ́ sẹ̀sán tán ẹ̀yin nu Ọlọ́run ọ̀wọ́ pọ̀ ń bẹ̀ gbogbo àwọn táǹkì wọn gbà wọ́dù jọ́ wọn ìjòyè dákun bàbá àgbà Sheikh Habibullah tí Alhaji okun adúpẹ́ gbogbo gbà adúpẹ́ Ọlọ́run nìkan ló lè bá wa san yín lẹ́san rí gbogbo wọn ò tún lásà látọ̀ lè ṣe wà sí bẹ́ẹ̀ wọn ò nídìí tó bá nídìí wọn sọ fún wa adúpẹ́ sófàtì amúrájì mo dúpẹ́ o Ọlọ́run bá wa san yín lẹ́san rí bàbá àgbà alátàndá adúpẹ́ bàbá ìmọ̀ Ọlọ́run ẹ̀wọ̀n yín bàbá yìí ti pọ̀ jù.